dé ṣé bí wọ́n lọ gba Musa lọ́wọ́ Fìrìhánà. kí ló ṣe ní ẹ̀sùn ni. ilé wa rò. mo bí èmi ọmọ onílé ọlọ́nà wúrúkọ tí mo bára ni mo wá dẹni tí wọ́n gbogbo náà túbú. kábíyèsí àgbọ́yé mo fẹ́ fi tó yín létí wọ́n lẹ tún dáṣà wọ́n ní ẹ ti sọ wípé ojú àánú yín ti fọ́ wọ́n lẹ ní ẹyọ kan ṣó ti kà lókù àwọn náà wá yí àṣà padà ohun tí wọ́n wí ni mo fẹ́ sọ o wọ́n ní ojú àánú yín tó fọ́ yẹn àti ti ìkà tó ṣẹ́kù yẹn wọ́n ní ó ṣeé ṣe kí àwọn fọ́ ti kà ti ẹ. ní káyọ̀ dáhùn kí ni wọ́n gbọ́jú ọmọ yìí káwọn ọ̀rọ̀ rẹ̀ pàtó ọmọ yìí ni wọ́n pa kábíyèsí o. kábíyèsí tó ní èṣù kábíyèsí o. ẹ̀rọ olórí pàṣẹ ìgbìdà mo wá yá ọ níyẹn mo bù ọ́ bí mo bá tún rí láàmì tó jọ bẹ́ẹ̀ lára ọmọ yìí pípa ní pàṣẹ ìdìbò ọ̀gbọ́n. títí tí yóò fi sọ̀rọ̀ mi dayọ̀ sàlátù lèmi ò máa ṣe tọrọ mi ò fi já sọ́pẹ́ èmi ò ní dákẹ́. kábíyèsí gẹ́gẹ́ ní lọ́kàn pé tó bá ti di ní ọ̀la kí àwọn ẹ̀ṣọ́ ọ̀run kan gbé ọmọ yìí sò nídìí òòsà àjàkáyé kẹrẹ rẹ pa ọmọ ẹ síbẹ̀ orí mi ò fẹ́ kó bá mi ní ariwo mo ti wá bá mo ti sílẹ̀kùn lẹ̀ kẹ́ ètè máa lọ ọlọ́run sọ yín ó sì sọ ọmọ yín. صابي واسلا ويا تبقي انا عارفه متحوله فاكرم به مجنة واسلا اكو حبال الله بالمجد والهلا نبي الله على الجنان مبهوا اللهم يا ربي صل على محمد سيد ساداتي نبي àdúrà wọ gbà yóò ní tí a sí ìta ẹbí tán àgbàdo ti jiná kẹ ẹ bọ́bẹ̀ kí ẹ yá jẹ bàbá sì di ọwọ́ alẹ́ wọ́n ti ń ṣe ètò ìyẹn tẹ́ jẹ lálẹ́ bàbá náà ìbísẹ̀ ti rí. ọmọdé àfúnyà wà ní o gbogbo ibi náà ọmọ tí náà bá wà wọ́n mọ̀ ọ́rá láàánú ni. bọ́lá mi kàn rí. náà wọ́n rí wọ́n kọ́lọ̀. ẹja ṣe á ní. ìyá wa tán fún wa ní àgbàdo ìyá ọlọ́run bá. kábíyèsí. olórí gbogbo àṣírí rẹ ti tú lé lọ́wọ́ báyìí o gbogbo owó ṣe máa ń gbọ́ oúnjẹ wá fún àwọn arákùnrin yìí bí wá fún ara rẹ jẹ́wọ́ ká ń tú wọn lẹ̀. kábíyèsí èmi kí mo tú wọn lẹ̀ ẹ̀wọ̀n mẹ́ tó tú wọn. ìwọ kábíyèsí o ẹ̀jẹ̀ ń jẹ́wọ́. jẹ́wọ́ máa jẹ́wọ́. máa jẹ́wọ́ kábíyèsí olórí ni olórí àgbà ni. bí olórí ṣe. a máa ń fún ọ lóúnjẹ kódà ká tún máa ń gbọ́ ọmọ náà fún ọ wọ́n máa ń fún ọmọ náà lọ́nà. tàbí ìwọ olórí àgbà ni olórí àgbà ni kábíyèsí. ọ̀fẹ́ mi láyé nù
ẹni tí ò bá sì fẹ́yàn láyé a sì rán sọ́run ọ̀gbọ́ tó bá dọ̀rùn ọ sọ fún wọn pé wọn kì í ṣe. kò sígbà tíjọba yóò ní bàjẹ́. kábíyèsí. ìwọ pariwo agbésẹgbẹ kan agbésẹgbẹ kan ẹwọ sẹgbẹ èmi o tó ẹyin oní ni ó burú. láàfin ẹwà ẹ palẹ̀ mọ́ ẹgbẹ́ wọnú túbú lọ. kábíyèsí kábíyèsí. títí tí yóò fi ṣe ẹgbẹ́sẹ̀. títí tí yóò fi sọ̀rọ̀ mi dayọ̀ sàlátù lèmi ò máa ṣe sọ̀rọ̀ mi ò fi já sọ́pẹ́ èmi ò fi dákẹ́. ẹ̀yin ẹ̀sọ́ àkúṣẹ́ eléwo lè lórí yín. èmi ni. ọ̀ya bọ́ọ̀ì. ǹjẹ́ o ṣetán àti forí balẹ̀ fún òrìṣà àjàká? tó o bá lè forí balẹ̀ fún òrìṣà àjàká wo àwọn ọmọbìnrin ni wo bí ẹ ti rí gbọ̀ngbọ̀n ẹlẹ́ni sí ìwọ ló máa sọkọ wọn pàápàá jùlọ ìwọ ló tó máa sọ lórí wa bá a ti pọ̀ tó yìí ọ̀ya wá forí balẹ̀ fún bàbá mi. Ní ìdààmú rẹ̀ ní ó dé tí ò forí balẹ̀ fóòṣà orí balẹ̀ fóòṣà. Àfáàní Yásù ó fẹ́ forí balẹ̀ fóòṣà òòṣà tó ní ẹni tí kò lè sọ̀rọ̀ òòṣà tó lójú tí kò lè ríran òòṣà tí ẹni sìn tí kò lè gbé ní gbogbo ìbáradà fún Ọlọ́run kò sì fẹ́ bàjẹ́ rántí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run wọ́n ilahukum ilahun wahidun la ilaha illa huwa ar-rahmanur rahim. ayu al-muminin ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam àtúbọ̀tán ayélédè yìí ibi tí èmi jagun ẹ̀sìn Islam dére kò ní bàjẹ́ láti ọ̀dọ̀ mi ẹ̀yin náà ẹ rọ́jú kẹ́ ẹ gbìyànjú kó má bàjẹ́ láti ọ̀dọ̀ tẹ̀yin náà kẹ́ ẹ rántí àdéhùn Ọlọ́run tó sọ pé òun yóò pa wá òun yóò jí wa dìde ẹ sì jẹ́ á rántí àwọn ẹni ìṣáájú tó ti kọjá pé àwọn náà rọ́jú ni ká sì rántí àdéhùn Ọlọ́run pé ń bá ṣe báyìí kú àlìjánnà onídẹ̀ra nígbẹ̀yìn wọn. wa ilahukum ilahu wahidun la ilaha illa huwa rahmanir rahim. ní ò lè forí balẹ̀ fún òrìṣà. wọn ò lè forí balẹ̀ fún òòṣà olúwa mi eléyìí náà lòun ò lè tẹríba fún òòṣà o. olóyè ẹ̀sọ́ bàbá o ọ̀ya bẹ́ẹ̀ orí ẹ̀. ta ló tó kù nù yín o. èmi ni. àwọn bọ́ọ̀hìn àfa Ọlọ́run olùgbàgbọ́ òòṣà àjàká lòun ò fi ọ́ so lórí gbogbo wa tó o bá ti forí balẹ̀ fún bàbá mi ṣùgbọ́n ìforíbalẹ̀ rẹ ìwọ náà wò kùtù ọ̀gá yín lẹ̀ wo bí eré ẹ̀ta fi rí fi dé orí tiẹ̀ náà sọnù láì bàjẹ́ pọ̀ foríbalẹ̀
ǹjẹ́ o ṣe tá àti forí balẹ̀ ọ̀ya. ṣẹ́ṣẹ́rù. láti ní ọtí ara rẹ̀ nígbà wọn níyànjú kí o forí balẹ̀ fún òrìṣà. بسم الله الرحمن الرحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم wàkúlù kó yá sùjúlì àsìnáàmà gbogbo ẹ̀yin tí ẹ ń fi orí balẹ̀ fún òòṣà ní ọjọ́ kan ẹ pàdé olúwa yín tí òòṣà tí ẹ ń fi orí balẹ̀ fún tí kò ní lè ṣe ìrànlọ́wọ́ kan fún yín tí ó sì tún jẹ́ alátakò fún yín èmi ò lè fi orí balẹ̀ fún òòṣà o ọlọ́run ọba ni èmi ò máa fi orí balẹ̀ fún. ìwọ náà ò lè forí balẹ̀ fún òòṣà. bẹ́ẹ̀ ni. olúwa mi eléyìí ti ẹ̀gbọ́n rí ni ó ní pínrín òun ò lè forí kanlẹ̀ fún òòṣà. olórí ẹ̀ṣọ́ ọ̀ya gba orí lọ́rùn rẹ̀. ẹ̀kúnṣẹ́ eléwo ló tó kù nù yín. kálọ́kàn ó sì à ń gbọ̀n sìgàsìgà bá. ó sì à ń ṣe sìgàsìgà bá. ẹ ṣe kíbárì kọ́tán. ọlọ́run ni ẹ̀wọ̀n á gbà àwọn olórí yín nílẹ̀ wo òkùtù rẹ̀ nu wo bí orí èkejì tó ta lọ fi rí fi. ǹjẹ́ o ṣe náà ti forí balẹ̀ fún bàbá mi tọ́ ọ bá ti forí balẹ̀ fún kò ní mú jẹ rẹ̀ yóò tàn dá ọ lọ́lá ìwọ náà wò ó tàn máa yí kí tọ́lá gbo àwọn ọmọbìnrin kí wò ó tó wá jí olórí fún àwa ká máa forí balẹ̀ fún ọ ǹjẹ́ o ṣe náà ti forí balẹ̀ fún òòṣà àjàká. afásùrájù ẹ̀mí rẹ̀ dàrú ọkàn rẹ̀ kò sí balẹ̀ kí ni kò mú ọkàn rẹ̀ dúró kí ni ó ń pa òǹpáyà òrìṣà fún kí ni nídìí ọlọ́run kó tó ní ọkàn rẹ̀ ṣèbí òun ló ṣẹ̀dá rẹ̀ bí ó bá dá ọ ní ewúrẹ́ ńkọ́ ṣèbí wọn ó ti pa ọ́ bí ó bá dá ọ ní màálù ńkọ́ ṣèbí wọn ó ti pa ọ́ rántí pé àjọkẹ́ ni ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ olúwa ni àṣàkẹ́ ọ̀run bí o bá fi orí balẹ̀ fún òrìṣà olúwa yóò yọ ọ́ kúrò nínú ìkẹ́ rẹ̀ lọ́run. ṣẹ́ṣẹ́rù. dìde. olórí ẹ̀ṣọ́ ẹ tú okùn ní apá rẹ̀. olúwa mi eléyìí tiẹ̀ sì sọmọlúàbí ń tiẹ̀ òun tẹríba fóòṣà. kábíyèsí ní ká kí ọ wọn ló kú ọmọ ṣe wọn lọ kárí gan wọn ní kó o wo àárín àwọn tó kù nú àwọn èèyàn rẹ yìí ǹjẹ́ ọlẹ́ni tó súnmọ́ ọ. bàbá ẹni tó súnmọ́ mi ń bẹ́nu wọn kódà ọmọ ìyá mi ni. ọ̀ya mo wá. àfa àmúmi ni. bàbá ní ká sọ fún ọ ǹjẹ́ o lè bẹ́ orí ọmọ ìyá rẹ jẹ́sẹ̀ tá àti bẹ́ẹ̀ bí. bàbá màá bẹ́ẹ̀. tó bá ti pọ̀ ọba lè bẹ́ẹ̀ ọ̀ya bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ bẹ̀ mí ní orí ẹ bẹ̀rù Ọlọ́run
ẹ̀rọ tí ọmú tá a jọ mu tó la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. kábíyèsí olúwa mi eléyà ẹ wọ àwọn báyìí ló gbé ọmọ ìyá ẹ lórí. eléyìí dájúdájú tá a bá fi ṣe olórí àwọn ẹ̀ṣọ́ gbogbo ẹ̀ṣọ́ mi pátápátá ni ó pa ẹ ṣe bí àwọn yòókù. kábíyèsí ní ká sọ fún ọ wọn ló kú ọmọ ṣe o ṣeun wọn ní ọ̀dájú ni ọ ọbẹ̀ orí ọmọ ìyá rẹ. Allahu Akbar ọlọ́run ṣeun. ẹ padà báyìí o ẹ mọ wà fi o ìlú ti dàrú gbogbo ìlú ti dàrú pátá. kódà gan gbogbo àwọn òṣàbù mi àti gbogbo àwọn ọmọ abìjà gbogbo ni wọ́n ti padà tó ti ké láìláìláìlá. délé ayé yìí náà wọn ni kò jẹ́ kó mọ lọ́hùn lọ́kàn àti pánábì Muhammad òjíṣẹ́ ọlọ́hun ni. wọ́n sọ wípé kò kí irun ó fi irun sílẹ̀ o kí tó bá kọ́ tó kí irun wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba. wọ́n sọ wípé kò gbàwẹ̀ ó níwọ̀ ò lè febi panú ó sọ pé lọ́hùn òróró wàá jìyà tó bá ṣe bẹ́ẹ̀ kú. sàká yíyọ wà níbẹ̀ ó sọ pé ó lè yọ sàká gbogbo owó tí ó níyẹn kò séyìí tó máa mú rọrùn. lílọ sí Mẹ́kà Mẹ́dínà ohun tọ́lọ́hun fẹ́.